Yorùbá káre pẹ̀lú àṣà o. Yorùbá káre pẹ̀lú àṣà o. Àwọn làlàṣà tára yòókù ń kọ́. Àwọn làlàṣà tára yòókù ń dá o. Yorùbá káre pẹ̀lú àṣà o. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. Ìdí tí mo fi ń kí yín ní ẹ kú ojúmọ́ ibikíbi tẹ́ ẹ bá wà ilẹ̀ rẹ ni o. Ní wípé àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn. Wọ́n ní ìgbà tá a dóko làárọ̀ àgbẹ̀, nígbà tá a ríra làárọ̀ wa. Nítorí náà ibikíbi tẹ́ ẹ bá wà, ó ṣalẹ́, ó ṣàárọ̀, ó ṣọ̀sán, ìbáà jẹ́ òru, a ṣẹ̀ṣẹ̀ ń ríra ni lónìí. Òní bí sọ pé ẹ kú ojúmọ́ o. Lórí ọ̀rọ̀ àṣà nílẹ̀ Yorùbá, pé ká kọ́lé àṣà káwọn ọmọ aláṣà ó má dì mẹ́rí, òun ló tún gbé mi wá sórí àtẹ yìí lénìí. Lórí ìkànnì yìí, a fẹ́ máa yànnàná àwọn nǹkan tó mú wa jẹ́ ọmọlúwàbí, ṣùgbọ́n pàápàá jùlọ kí la fẹ́ ṣe táṣà wa ò fi ní wọmi. Yorùbá ní òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Wọ́n ní tọ́rọ̀ bá sọnù, òwe la fi ń wà. Ọmọ tá a sì bí nílé ọgbọ́n tá a wò nílé ìmọ̀ràn, ọgbọ́n ni ò ní gbọ́n ni àbí ìmọ̀ ni ò ní mọ̀. Ìdí nìyí tó fi yẹ ká gbégbá àṣà yìí, ká jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n mọ kí ni ìtumọ̀ òwe, ìgbà wo là ń lò ó, kí ló bá òwe yìí wá, kí ni tó ṣẹlẹ̀ náà gan-an. So lórí ìkànnì yìí, a ó máa mú àwọn òwe wá, a ó máa sọ ìtumọ̀ àwọn òwe yìí àti ohun tó rọ̀ mọ́. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, òwe Yorùbá ní pé màálù tó jèbù ó ní ká na Fúlàní ní pọ̀pá. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ọ̀pá ni Fúlàní, ọ̀pá kan ṣoṣo ni Fúlàní fi ń dàgbà màálù. Tí wọ́n bá ń da màálù wọ inú oko, wọn kì í wọ oko tí wọ́n bá dá. Màálù kì í jẹ èrè oko olóko. Màálù tó bá ṣèṣì wọ oko tí wọ́n wá jẹ èbù ní èrú iṣu, ẹ̀là iṣu tí a gbìn, yam seedling tá a gbìn kó lè so, kó lè di iṣu ńlá tí màálù wá jẹ. Màálù tó jẹ èbù yìí, ó jẹ nítorí pé Fúlàní tó ń dà á kò mójú tó ṣẹ̀ déédéé ni. Wọ́n á wá fi ọ̀pá ọwọ́ Fúlàní na Fúlàní. Ṣùgbọ́n ta ló jẹ́ gbéná wo Fúlàní tó gbé AK-47 dání, èpè òyìnbó ọmọ ajá lóòjọ́? Ta ló jẹ́ sọ fún Fúlàní tó ń lo AK-47 pé báwo ni màálù ṣe jẹ oko? Ìdí rèé tó fi yẹ ká mọ̀ wọn ara wa, ká mọ̀ pé ọmọ aládé ni wá. Ọmọ aládé kì í sì sá kíjokíjo lẹ́yìn ẹni kankan. Wọ́n ní kàkà ká dọ̀bálẹ̀ fún Gàmbàrí, kálukú aṣọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Nítorí náà, àwọn ọ̀nà wo ló yẹ ká gbà tí a fi ní dọ̀bálẹ̀ fún Gàmbàrí, tí orí adé wa tí ò ní máa ṣagbe kó tó jẹun? Ọ̀rọ̀ rèé, ẹ jẹ́ ká gbé yẹ̀wò. Fún àǹfààní àwọn tí òye tó ní ìlànà èdè Yorùbá tá a sì fẹ́ kó yé wọn, màá gbìyànjú láti yànnàná òwe yìí ní èdè kóòtù òjìire àti èdè òyìnbó tó jẹ́ ti fẹ́rìnfẹ́tì tí gbogbo wa ń sọ, ká lè fi wọ́n wéra wọn kó bàa lè yé wa. Ẹ má bá mi bọ̀. Màálù tó jèbù ló ní ká na Fúlàní ní pọ̀pá can be literally translated to mean
the dereliction of a herder that causes his cow to stray into a farmland and eat up the yam seedling is the reason for the bashing that the herder receives from the farmer through his own staff of leading his cattle. This proverb came from the supremacy of the farmer over the stranger herdsman. But today, our herdsmen that are brandishing AK-47, which hapless farmer can confront them, talk less of beating them for allowing their cow to stray into their farmland. This calls for thought, and that is why we need to begin to think of how to reposition ourselves as a Yoruba nation to regain our position and defend our territory. Thank you.